Auzubillahi minash shaitani rajim bismillahir rahmanir rahim ẹ káàsán kúrò lẹ ká lẹ́nu bàtẹ́ bá àwọn èmi ọ̀pọ̀ by two àlàáfíà ni mo bá yín àlàáfíà lèmi wà o èmi ò mọ̀ nípa tí yín o mo mọ̀ pé àlàáfíà náà lẹ́yìn náà wà. Continue to subscribe. Ẹjọ́ ẹ̀yin èèyàn, kí ni oúnjẹ oko, kí ni oúnjẹ òbò? Kò sí oúnjẹ yàtọ̀ sí pé oko ló ń jẹ òbò, òbò ló ń jẹ oko. Fún ọkọ àtìyàwó ni èmi on point by two ń kọ́. Èmi ò kọ́ àwọn excuse me, àwọn married couples lèmi ń kọ́. Ṣóyé yín? Ìwọ ìyàwó, kí ni àǹfààní pé o kúrò nílé bàbá rẹ àti ìyá rẹ tó ní o fẹ́ lọ dìyàwó èèyàn tó wá di pé o wá délé ọkọ ló wá sọra rẹ di ẹlẹ́hàá mórí bẹ́ẹ̀dì? Kí ló dé tó túra ká? Kí ló dé tó túra ká? Kí ló dé tó ń dira ká? Kí ló dé tó jẹ́ kí gbogbo bẹ̀rẹ̀ bí mú ẹ lára nítorí àìtúraká? Kí ló dé, ṣógun láyé ni àbí báwo ni? Ìwọ ọkọ, ìwọ mọ iye dọ̀bálẹ̀ tó dọ̀bálẹ̀, ìwọ mọ owó bàbá gbọ́ ìyá gbọ́, gbogbo ẹbí, gbogbo oríṣiríṣi nǹkan tó rà, wàhálà tó ṣe. Ẹ wá fẹ́ ìyàwó ǹtàn, ìyàwó rẹ wàá wò ọmọ. Ó wá ń stingy ara rẹ sí ìyàwó rẹ. Ṣé ogun láyé ni? Ẹ nífẹ̀ẹ́ ara yín, ẹ fẹ́ràn ara yín, gbígbàdúrà ni. Ẹ understand ara yín, ẹ mọ̀ pé gbogbo nǹkan t'Ọlọ́run dá jí dáradára ni. Ojú yìí dáradára ló dá, imú oníkálukú sì ló ní function tiẹ̀. Bẹ́ẹ̀ náà sì ni oko yìí àti òbò yìí ó ní function ti tiẹ̀. So therefore ẹ lò bó ṣe yẹ, ẹ lò bó ṣe yẹ, ẹ lò bó ṣe yẹ, bó ṣe tọ́. Enjoy the moment. Tí àsìkò yìí bá tó, ẹ sọ gbogbo wàhálà nù, ẹ sọ gbogbo stress nù, ẹ má ro wàhálà, ẹ má ro stress. Ẹ gbádùn ara yín, ẹ gbádùn ara yín débi pé tí wọ́n bá fi lọ̀ yín ta, ẹ ní ìyàwó mi ò tó ìyàwó mi, mò ń gbádùn ìyàwó mi. Bọ́lọ́run ṣe fẹ́ nìyẹn. Tí wọ́n bá dẹ̀ ti lọ ìyàwó náà ń ta ní ìwọ bọ̀dá mi ń ta, ẹ wẹ́ sọ́kọ mi, ẹ wẹ́ sọ́kọ mi, ọkọ mi méré ṣe gan, ọkọ mi méré ṣe gan. Bí Ọlọ́run ṣe fẹ́ nìyẹn, gbígbàdúrà ni. Inú Ọlọ́run dùn, ó fi hàn pé àdúrà yín ó mọ̀ gbà. Ọkọ àti ìyàwó bá bára wọn ṣeré ìfẹ́ ibi tó ti gbé dá Allahu Akbar. Títí bẹ́ẹ̀dì gan ó jẹ́rìí sí i. Tọ́mọ bá wá jáde níjọ́ náà, ọmọ alálùbáríkà ló máa jáde. Ẹ gbà bẹ́ẹ̀ yẹn yàn. Ọmọ tí ó bá jáde látara pé ọkọ àti ìyàwó ṣeré ìfẹ́, tífẹ́ wà lára wọn, ọmọ alálùbáríkà ló máa ń jáde níbẹ̀. Mo fẹ́ kí ẹ̀yin ọkùnrin wá ṣàkíyèsí kíní àtẹ̀yin obìnrin. Ẹ take àárín yìí, kíní kan ṣẹlẹ̀. Kí ló dé tó yẹ pé o fẹ́ bá ìyàwó rẹ̀ sùn wá mọ́ bínú? Kí ló dé tó yẹ pé o bá ìyàwó rẹ̀ sùn tán o kó sọ́tẹ́nu? Ìwọ ìyàwó, ọkọ rẹ̀ bẹ́ẹ̀ sùn o kó sọ́tẹ́nu. Sóhùn ni. Tí wọ́n bá rùn, ẹ sọ fúnra yín. Ibi tó bá rùn bẹ́ẹ̀, ẹ take care rẹ̀. Ìyàwó mi, mo like ọ̀dọ̀ tí mò ń gbọ́, take care rẹ̀. Ọkọ mi like ọ̀dọ̀ tó ń wá láti bí ẹ̀yìn ọrùn ẹ àbẹ́nu ẹ. Mo fẹ́ kó take care rẹ̀. Ẹ sọ fúnra yín, ẹ nà tán fúnra yín. Tó bá nà tán, Ọlọ́run nà tán fún yín, Ọlọ́run sì gbàdúrà yín. Ẹ mọ̀ bò, kò sí bíbò kankan, kò sí kankan tí wọ́n ń bò. Òun náà wọ́n pè ní ọkọ àti ìyàwó. Ẹ ti dì kan náà. Man and woman come together to be one. Ṣé ẹ bá wá di one, ẹ ti mọ̀ bò fúnra yín ni. Ẹ nà tán, ẹ túra lẹ̀, ẹ sọ gbogbo ẹ lẹ̀, kí Táyé gba bí, tí Kẹ́hìndé gba bí, kẹ́ mọ́ fọwọ́ rọ́ gbogbo ẹ̀ pọ̀ mọ́ra wọn. Yes! Gbígbàdúrà ni. Gbígbàdúrà ni. Ànábì Muhammad sallallahu alaihi wasallam sọ pé mọ́ gun ìyàwó rẹ bí ti tẹran. Yes! Kẹ́ ẹ mú ọkọ àti ìyàwó ni mò ń kọ́ o. Yes! Towards the weekend láwa, ọkọ àti ìyàwó ni mo fẹ́. Tí Táyé gba bí, tí Kẹ́hìndé gba bí, tẹ́ mú méjèèjì kẹ́ ẹ mú méjèèjì kẹ́ ẹ rọ́pọ̀. Kí ọkọ mọ̀ ṣe látàrin. Ara gbígbàdúrà náà ni. Èmi on point by two, ọkọ àti ìyàwó ni mò ń kọ́. Torí àwọn míì nísìnyí, ẹ sọ pé ẹsẹsẹsẹsẹ ojú kan ti sú yín. Tójú kan bá sú yín, ẹ yí sẹ́gbẹ̀ẹ́. Yes, ẹ yí sẹ́gbẹ̀ẹ́. A ti sọ fún yín, oko yìí kò nóúnjẹ mí yàtọ̀ sí òbò. Òbò yóò nóúnjẹ mí àfokó. Wọ́n ti fún yín ní license láti mọ bára yín ṣeré lọ. Láti mọ bára yín ṣeré lọ. O bá ìyàwó rẹ̀ sùn tán, kí ló fa sadness? Tó bá ìyàwó rẹ̀ sùn tán, kí ni? Ẹ nífẹ̀ẹ́ ara yín sí ni. Nǹkan tó bá wà lọ́wọ́ rẹ fún ìyàwó náà, nǹkan tó bá wà lọ́wọ́ rẹ wọ́n náà fọ́kọ rẹ. Gbígbàdúrà ni. Ara ìfẹ́ ni. Ẹ nífẹ̀ẹ́ ara yín sí. Tí ọkọ bá gbádùn ìyàwó, tí ìyàwó gbádùn ọkọ, wọ́n máa exchange gifts. Èmi ò sọ pé one sided. Ǹdẹ̀ sọ pé kó jẹ́ kó di lemọ́lemọ́. Ǹdẹ̀ kó jẹ́ túláàsì, kó ṣe túláàsì.
tó bá ní ni kó fún, tọkọ bá ní ó fún ìyàwó, tíyàwó bá fún ó fún ọkọ. Ọkùnrin kan wà, ẹ jẹ́ kí n sọ fún yín, ọkùnrin kan wà tó bá lọ ta, tó bá lọ ṣayé, wọ́n ṣe mọ́ ṣayé yẹn o, wọ́n ṣe mọ́ ṣayé wọn yẹn o, tára rẹ̀ dìde ń ta, ó máa náà ó délé níṣẹ́, máa délé, tó ìyàwó mi ọ̀wọ́n, tó obìnrin tó mẹ́rẹ́ ṣe bàjẹ́, ẹ̀yin obìnrin, ẹ̀yin náà jẹ́ bẹ́ẹ̀, tí bọ́ kọ yín ni, ẹ̀yin ọkọ náà sì ní ẹ jẹ́ bẹ́ẹ̀. Ara àwọn obìnrin náà bẹ́ẹ̀ pé níwọ̀ kò sí bí wọ́n ṣe fi lé fọ́tò ìhòòhò tí wọ́n fi hàn wọ́n lórí social media tó, tí wọ́n fi owó, tí wọ́n fi rú wọn lójú tó, wọ́n á ní ìwọ ò tọkọ mi, ó wẹ́sọ̀kọ mi, ọkọ mi ọ̀wọ́n, ó mẹ́rẹ́ ṣe bàjẹ́, eré orí pápá, ó mọ̀ ṣe. Tí Aláàjì bá kàtàn yìí sókè báyìí, màá mọ̀ ké lálálálá ní kí ni ẹ jẹ́ kó rí bẹ́ẹ̀. Ẹ̀yin ọkùnrin ẹ̀yin náà ẹ jẹ́ kí ìyàwó yín lè vọ́ọ̀chì bẹ́ẹ̀ yẹn fún yín. Èmi ò sọ pé kẹ́ ẹ lọ extreme, you understand, at least wọn bá tẹ̀ lè ṣe, ẹ jẹ́ kí ìyàwó yín mọ̀ pé yes you are trying your best. Ẹ mọ múnú rẹ̀ dùn, ẹ mọ jẹ́ kí inú obìnrin mọ̀ dùn. Ìwọ ìyàwó jẹ́ kọ́kọ́ rẹ̀ mọ̀ pé you are trying your best. Mọ̀ ṣe ìyàwó timetable kò dáa, ẹ mọ̀ ṣe ìyàwó timetable, ẹ bá délé túra kalẹ̀, ẹ jẹ́ kí Táyé Kẹ́hìndé kí wọ́n scatter, kí tààrin yìí náà gbabi tó máa gbà, ẹ dákun torí Ọlọ́run, kí ọkọ gan mọ́ sọ pé dẹ̀mú wọn sọ kinní kan, avoid bed ńláńlá, very wide bed, ẹ mọ̀ lo wide bed, ẹ lo bed tó contain èèyàn méjì péré, kódà èyí tó jẹ́ pé tí care is not taken, èèyàn kan lè jábọ́, oníkẹ́ mọ́ lò tó dà kára yín every time. Gbígbàdúrà ní ọkọ àtìyàwó ni, ṣé nǹkan tó ń pè lọ́kọ àtìyàwó wà láìtẹ̀lá, ìdùnnú wà ń bẹ̀. Tó bá ṣe pé èṣù ló fẹ́ da ilé aláyọ̀ rú, àwa sì ní tó dẹ̀ la fi wà lórí bíbá ẹ̀, àní jẹ́ kí ilé aláyọ̀, àní jẹ́ kó di ìbàjẹ́, nítorí pé kí ni Ọlọ́run nídìí yín níjọba ọ̀run. Ọlọ́run nídìí yín tẹ́ ẹ̀ bá wá ṣe ìbálòpọ̀ yìí dáadáa, ìbásùn yìí dáadáa, ẹ̀yin tẹ́ ẹ̀ bá mọ̀ ọ́n ṣe, ẹ̀yin tẹ́ ẹ̀ bá tó fẹ́ pa ara yín ó ti nà gẹ̀rẹ̀, ẹni ara mi ò múfù mọ́, ẹ nà sí àwa on point by two, ẹ nà sí àwa on point by two. Yes, èyí tó jẹ́ pé bí owó obìnrin gan ni wàá mọ̀ ránṣẹ́ sí ọkọ rẹ pé ẹ mọ̀ bọ̀ wálé o, ẹ ti pẹ́ o, ẹ mọ̀ bọ̀ wálé o, ẹ ti pẹ́ o. Bẹ́ẹ̀ náà sì ni ìwọ ọkọ, ẹ mọ̀ ránṣẹ́ sí ìyàwó rẹ, ó ṣe wá pẹ́ báyìí, mo ti ń retí ẹ̀, ìfẹ́ yóò wá pọ̀ sí, ìfẹ́ yóò wá ṣe kí ni, ó wá pọ̀ sí. Ẹ nífẹ̀ẹ́ ara yín ẹjọ́, Ọlọ́run nídìí yín níjọba ọ̀run, because ọkọ àtìyàwó ẹ fara yín dání nífa lọ́dọ̀ gbẹ̀ǹdẹ̀ àlùkìyọ́mà, ẹ gbà bẹ́ẹ̀, lọ́dọ̀ gbẹ̀ǹdẹ̀ àlùkìyọ́mà ẹ fara yín dání. Ẹ̀yin single mommy, wọ́n ní kẹ́ lọ́wọ́ kọ́ yín wá, single mom, wọ́n ní ọkọ rẹ̀ dà, àwọn tó bímọ fún dà. Ọ̀rọ̀ yìí ẹ jẹ́ kí n sọ fún yín, ronú ẹ wò. I want to stand alone, I'm tired, I want to work alone, make it work, because wọ́n béèrè lọ́wọ́ ẹ pé àwọn bàbá àwọn ọmọ yìí dà, because bàbá àwọn ọmọ yìí dà, tó bá yẹ bàbá àwọn ọmọ yìí dà, tọkọ bá ti kú ẹ sì pàdé lọ́run, ẹ máa pàdé lọ́run. Ọkọ bá sì kú, ọkọ kú o, afẹ́lòmíì, àyèyé náà sì wà ńlẹ̀. Ìwọ tí ọkọ wa kú, ọkọ rẹ dà, ọkọ mi dà. You need to, yes you need to. Ẹ bá ti lé owó tán, ẹ rántí àti fọ́kọ, ẹ bá lé owó tán, ẹ rántí àti fẹ́yàwó. Ọlọ́run bí yín o, báwo lo ṣe lò ó ìgbésí ayé rẹ, báwo ló ṣe ṣe sí. Ọlọ́run bá mi kẹ́ ẹnì tó kọ orin yẹn. So this is on point by two, using my words to help others. Mo fi yín lọ lórí nóòtì yìí pé okó ló ń jẹ mí o àfòbò, òbò ló ń jẹ mí àfokó. Ọkọ àtìyàwó ẹ understand ara yín, ẹ mọ ibi tó gbé dùn mọ́ yín lára ara yín. Kí ló mọ́ ń dùn mọ́ ọkọ mi? Ṣé ti àwọn ìbejì tó wà lábẹ́ rẹ̀ ni, àbí ti orí gbàǹgbà rẹ̀? Kí ló mọ́ ń dùn mọ́ ìyàwó mi? Ṣé ti àwọn Táyé àti Kẹ́hìndé tó kó síwájú, àbí ti ṣanṣan tó wà lórí ẹ̀? Ẹ mọ ara yín. Ọkọ àtìyàwó ni yín. You are supposed to know each other very well, very well. This is on point by two. Topic yìí ò lè tán, a ti padà wá ṣe. Ìwọ tó rí bá ń fọ́ kọ́ sí kọ́nà.